tún kí n káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Èmi náà ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó oníròyìn tí a ní fún yín rèé. MIKEL ṣàlàyé ìbájọ́rẹ̀ tó wà láàrin òun àti GENEVIEVE NNAJI. Obìnrin rere ni KEFEE, àwọn àna rẹ̀ ló sọ bẹ́ẹ̀. GENEVIEVE jẹ́ irú obìnrin tí mo fẹ́ fẹ́, MIKEL ló sọ bẹ́ẹ̀. Wòlíì obìnrin Ayédèrú ṣekú pa ọmọkùnrin nílùú Ìdànrè. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà MIKEL ti gbóríyìn fún òṣèrébìnrin Nollywood ní GENEVIEVE NNAJI, ó sì pè ní ènìyàn dáadáa. GENEVIEVE àti MIKEL bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ papọ̀ lẹ́yìn tí iléeṣẹ́ Amstel Motors sọ àwọn méjèèjì di ikọ̀ ọba fún iléeṣẹ́ náà. MIKEL sọ̀rọ̀ nípa òṣèrébìnrin arẹwà náà níbi ayẹyẹ kan tí iléeṣẹ́ Nigerian Breweries ṣe nílùú Èkó. Ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé iṣẹ́ nìkan ló da òun àti GENEVIEVE papọ̀. Ó ní àwọn jọ ṣe iṣẹ́ Amstel Motors papọ̀ ni òun sì rí wípé onínúure àti ènìyàn dáadáa ni lẹ́yìn tóun bá sọ̀rọ̀ fún ìgbà díẹ̀. Agbábọ́ọ̀lù àárín ní ẹgbẹ́ Chelsea náà ṣe wọléwọ̀de pẹ̀lú arábìnrin ọmọ orílẹ̀-èdè Russia kan lọ́wọ́lọ́wọ́. Àwọn àna gbajúmọ̀ olórin ẹ̀mí tó ti di olóògbé ní KEFEE ti sọ wípé àwọn ń ṣàárò rẹ̀. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́nu lọ́lọ́ yìí lẹ́yìn ìsìnkú olórin náà, Tony tó jẹ́ àbúrò ọkọ olóògbé náà ṣe àpèjúwe KEFEE gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ènìyàn tó sì máa ń fi ìfẹ́ hàn sí ẹbí wọn. Ó ní igi ńlá ni KEFEE jẹ́ nínú ìdílé wọn, ìyá rere ló jẹ́, ó sì fẹ́ràn káwọn ènìyàn máa wá lọ́dọ̀ rẹ̀. Sam Kadiri tóun náà jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí ọkọ KEFEE tún fi kún wípé ìwà rere rẹ̀ jẹ́ eléyìí tí ìdílé náà ò lè gbàgbé ní kíákíá. Ó ní igi ńlá ni KEFEE jẹ́ nínú ìdílé àwọn, ìyá rere ló jẹ́, ó sì fẹ́ràn káwọn ènìyàn máa wà lọ́dọ̀ rẹ̀. Olórin rẹ́gẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà MIKEL ti fi ìfẹ́ tó ní sí gbajúmọ̀ òṣèrébìnrin Nollywood ní GENEVIEVE NNAJI hàn sí aráyé. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe dánilọ́lá yìí, olórin SOS náà ṣí aṣọ lójú ìfẹ́ ọlọ́dún gbọọrọ tó ti ní sí ìkàn òṣèrébìnrin náà. Ó ní GENEVIEVE jẹ́ irú obìnrin tóun fẹ́ fi ṣe aya, òun sì nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi. Ó sọ wípé níwọ̀n ìgbà táwọn méjì sì ti jẹ́ àpọ́n, òun ò kọ̀ láti bá a ṣe wọléwọ̀de. Olórin náà wá sọ̀rọ̀ nípa èròǹgbà rẹ̀ láti gbé àwo orin rẹ̀ Mali Project jáde kí ọdún yìí tó parí. Díẹ̀ lára àwọn orin olókìkí tí MIKEL kọ ni SOS, Fever àti Designer. Ọwọ́ àwọn ọlọ́pàá ìlú Ìdànrè ìpínlẹ̀ Ondo ti tẹ wòlíì obìnrin kan fún ṣíṣekú pa ọmọkùnrin ọmọ ọdún 10 kan lẹ́yìn tó gbé àgbo kan fún un. Ìwádìí sì tún fi hàn wípé àwọn méjì mìíràn tó jẹ́ ẹ̀gbọ́n ọmọkùnrin náà ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn táwọn náà gbé àgbo kan náà mú. A rí kà wípé ìyá àwọn ọmọ yìí gbé wọn lọ sọ́dọ̀ wòlíì obìnrin náà fún ìwẹ̀mọ́ tẹ̀mí. Wòlíì náà sì gbé àgbo tó ṣe fúnra rẹ̀ fún ìyá yìí, òun náà sì tún gbé fún àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mu. Ìyá àwọn ọmọ náà fi hàn wípé wòlíì obìnrin yìí sọ fún òun pé lẹ́yìn tí wọ́n bá mu àgbo náà tán, kò sí májèlé kankan tó lè pa wọ́n, kò sì sí àlákàlà kankan tí yóò yọ wọ́n lẹ́nu. Àwọn ọlọ́pàá sì ń ṣe ìwádìí lọ́wọ́. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. MIKEL ṣàlàyé ìbájọ́rẹ̀ tó wà láàrin òun àti GENEVIEVE NNAJI. Obìnrin rere ni KEFEE, àwọn àna rẹ̀ ló sọ bẹ́ẹ̀. GENEVIEVE jẹ́ irú obìnrin tí mo fẹ́ fẹ́, MIKEL ló sọ bẹ́ẹ̀. Wòlíì obìnrin Ayédèrú ṣekú pa ọmọkùnrin nílùú Ìdànrè. Àrígbàlá lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Lẹ́ẹ̀kan sí èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ tó sì ń tẹ̀síwájú, ẹ má bá wa kálọ.